فمرحبا بقدوم الشهر الكريم، شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن. تعلمون جميعا أن رمضان قادم علينا، وأن المسلمين في مشارق الأرض وفي مغاربها استقبال هذا الشهر الكريم، استقبال هذا الشهر الكريم حبا وسرورا وفرحا بقدوم هذا الشهر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني الدرس 30 لاتنو ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري حفظه الله ورعاه. أهرتي كفرا كاين لين دلك أجمع نمبر 38 لاتنو ترى شهر رمضان آداب وأحكام. So ọ̀rọ̀ tí a kà fúnra wa gbẹ̀yìn nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí, òun náà ni ọ̀rọ̀ nípa alhijama. So ọ̀rọ̀ nípa dídégò, ṣíṣe hijama fún ẹni tí ó jẹ́ aláwẹ̀. So tí afá tí wọ́n fi rinlẹ̀ wípé nǹkan tí ó máa ń jáwẹ̀ náà. So mo wá ṣàlàyé pé insha Allahu azza wa jal ní ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó bá tẹ̀lé, so wá ṣàlàyé bí ó ṣe jẹ́ pé nǹkan yìí ó jẹ́ nǹkan tí pé aláwẹ̀ lè ṣe tí ó dẹ̀ kí ń já ààwẹ̀ ní eléyìí tí ó lálàáfíà jùlọ insha Allahu azza wa jal. So a máa ka insha Allah láti inú ọ̀rọ̀ àwọn ulama láwọn tí wọ́n lọ síbi pé nǹkan tí ó tọ́ kí aláwẹ̀ ṣe náà ni. So àti pé nǹkan yìí nǹkan kò lè ba ààwẹ̀ yẹn jẹ́ tí a bá ṣe hijama. So nínú tírà Ithaf al-Anam bi ahkami wa masail as-siyam ti al-Shaykh al-Faqih Abu Abdillah Muhammad ibn Ali ibn Hizam al-Fadli al-Ba'dani غفر الله له ورحمه وحفظه الله تعالى. سنة ترى إتحاف الأنام بأحكام ومسائل الصيام تي الشيخ تيادركي ابن حزام البعداني الفضلي حفظه الله تعالى. ينو page 100 نبه. سو أفهم مسألة يوكي مسألة احتجام الصائم كي ألاوة كشي حجامة، كي ألاوة شي حجامة. وني في المسألة مذهبان، إنه مسألة مذهب مجلوة. سو أنا مجيني أفاق مسي نقول ما مسي لوري مسألة. سو ألا كان يبي أن الحجامة لا تفطر. سو نبي حجامة وكوكيمبا وجاء وإلى ذلك ذهب الجمهور. سو بيتي جمهور أتوقع جنا علماء بيتي والله ينا إليه، ومالك أتي مالك، والشافعي أتي شافعي، وأبو حنيفة أتي أبو حنيفة، ومن الصحابة إنما الصحابة والله سبي رأيوني ابن مسعود، أتي ابن عمر، أتي ابن عباس، أتي أنس بن مالك، أتي أبو سعيد، ما كان أم سلمة أو ما فعلنا صحابة. ومن التابعين إنما التابعون
سعيد بن المسيب أتي عروة بن الزبير أتي الشعبي أتي إبراهيم النخعي. واستدلوا بما يلي àwọn kan tó wá ń bọ̀ yìí ni àwọn kan tí wọ́n fi ṣe ẹ̀rí. aláwọ̀kọ́ ni hadith ibn Abbas radiyallahu anhu eléyìí tí al-Imam al-Bukhari tí wọ́n gbé jáde nípa nabi sallallahu alayhi wa sallam ihtajama wa huwa muhrim wa ihtajama wa huwa sa'im. nípa nabi sallallahu alayhi wa sallam ó ṣe hijama ní àsìkò tí ó gbé harami, bákan náà ó ṣe hijama ní ìgbà tí ó ń gbààwẹ̀. so nínú riwaya mi ó wà ńbẹ̀ pé ihtajama wa huwa sa'imun, Ànábì ṣe hijama ní àsìkò tí ó ń gbààwẹ̀. so hadith aláwọ̀kọ́ eléyìí tí al-Imam al-Bukhari tí wọ́n gbé jáde. ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì òun ni hadith mìíràn tí al-Imam al-Bukhari tí wọ́n gbé jáde láti ọ̀dọ̀ Thabit al-Bunani. ó ní pé su'ila Anas ibn Malik, wọ́n bi Anas ibn Malik radiyallahu anhu wípé akuntum takrahuna al-hijamata lis-sa'im, ǹjẹ́ ẹ kórìíra hijama fún aláwẹ̀? láyà nabi sallallahu alayhi wa sallam ṣé ẹ kí ń fẹ́ kí aláwẹ̀ kó ṣe hijama? qala la, ó ní rárá o, illa min ajli ad-da'fi, àyàfi nítorí pé tí yín ó balẹ̀ wáyé pé yóò kó ọ̀lẹ báyàn. so hadith yìí náà Abu Dawud wọ́n gbé jáde nínú súnánù wọn pẹ̀lú gbólóhùn pé ma kunna nada'u al-hijamata lis-sa'imi illa karahiyata al-jahd. wọ́n ní a kì ń kórìíra, a kì ń fi hijama lẹ̀ fún aláwẹ̀, a jẹ́ nìkan tó pé a máa ń fi hijama kalẹ̀ lásìkò tá a bá ń gbààwẹ̀, àbí tá a sọ pé kí aláwẹ̀ kó má ṣe hijama, àyàfi nítorí pé a bá kórìíra pé kí aláwẹ̀ yìí kí ó má weak. so ẹlẹ́ẹ̀kejì náà ni eléyìí. ẹlẹ́ẹ̀kẹta, Abu Dawud rahimahullah ta'ala wọ́n gbé jáde bákan náà nínú súnánù wọn pẹ̀lú sanad tó lálàáfíà an rajulin min as-sahaba, so látọ̀dọ̀ arákùnrin kan náà sahaba, anna rasulallahi sallallahu alayhi wa sallam naha an al-hijamati wal muwasala ولم يحرمهما إبقاء على أصحابه. ونقول النبي صلى الله عليه وسلم أقى حجامة àti muwasala, kí ẹ máa ṣe wisal, kí ẹ máa sọ àwẹ̀ pẹ̀lú àwẹ̀, kí ẹ máa gba àgbà yípo, walam yuharrimhuma, ṣùgbọ́n kò ṣe wọ́n léwọ̀. ó kàn kórìíra rẹ̀, ó kọ́ ni, ó kọ́ pé ayé má ṣe nǹkan yìí fún aláwẹ̀, ṣùgbọ́n kò ṣe kí ni, kò ṣe ní èèwọ̀. ibqa'an ala ashabihi, so láti jẹ́ pé kí nǹkan yìí kó ṣẹ́kù so láàrin àwọn sàhábà rẹ̀. so hadith eléyìí tí ó tẹ̀lé wọn náà ni hadith eléyìí tí al-Imam an-Nasa'i tí wọ́n gbé jáde nínú as-Sunan al-Kubra. so bákan náà àwọn tí wọ́n yàtọ̀ sí al-Imam an-Nasa'i náà gbé jáde nínú hadithu Abi Sa'id al-Khudri radiyallahu anhu. wọ́n ní pé rakhasa an-nabiyyu sallallahu alayhi wa sallam fi al-hijamati lis-sa'im. rakhasa an-nabiyyu sallallahu alayhi wa sallam fi al-hijamati lis-sa'im. Ànábì sallallahu alayhi wa sallam ó fi àyè lẹ̀, ó fi ìgbàláyè, ó fi àyè lẹ̀ fún aláwẹ̀ láti ṣe kíni, láti ṣe hijama. ó fi àyè lẹ̀ fún aláwẹ̀ láti ṣe hijama. so Sheikh Ibn Hizam wọ́n ní pé isnaduhu qabilun lis-sihha, so isnadu rẹ̀ ní nǹkan tí ó fara gba ìlàlàáfíà iná ni pé nǹkan tó pé a lè ṣe kíni, bóyá sanadu rẹ̀, bóyá àwọn kankan wà ńbẹ̀, bóyá àwọn ruwat kan wà ńbẹ̀ tó pé nǹkan kan wà lára wọn, ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà a lè sọ pé hadithu náà sanadu rẹ̀ ó lálàáfíà. so wọ́n ní illa annahu ikhtulifa fi raf'ihi wa waqfihi, so n tó ká wà ńbẹ̀ ni pé ẹnu àwọn olùmọ̀ ìyapọ̀ inú wà láàrin wọn wípé ṣé mawqufu ni hadithu yìí ni tó jẹ́ pé ọ̀rọ̀ sahabi ni, àbí marfu' ni. wọ́n ní warrajihu waqfuhu, eléyìí tó sì tó rajaha tó tẹ̀sùn wọ́n jù ni pé mawqufu náà ni pé ọ̀rọ̀ sahabi náà kì í ṣọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam. wọ́n ní wa qad rajjaha waqfahu Abu Zur'ata wa Abu Hatim wa Tirmidhi wa Ibn Khuzaymah wa ghayruhuma.
so wọ́n nípa àwọn tí wọ́n rajjaha tí wọ́n fi rinlẹ̀ pé nǹkan yìí mawqufu ni ọ̀rọ̀ sahabi ni kì í ṣe ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam nínú àwọn olùmọ̀ wọn náà ni Abu Zur'ah àti Abu Hatim bákan náà Imam Tirmidhi àti Ibn Khuzaymah rahimahumullahu ta'ala wọ́n ní pé wa ghayruhum àtàwọn tó yàtọ̀ sáwọn lè so ẹ̀rí ẹlẹ́karùn-ún hadith ẹlẹ́karùn-ún so wọ́n ní pé hadithu Anas ibn Malik radiyallahu anhu عند الدارقطني أنه قال أول ما كرهت الحجامة أول ما كرهت الحجامة للصائم أول ما كرهت الحجامة للصائم أن جعفر ابن أبي طالب احتجم وهو صائم فمر به النبي صلى الله عليه وسلم وقال أفطر هذان ثم رخص النبي صلى الله عليه وسلم بعد ذلك للصائم wọ́n ní pé gbà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kórìíra hijama fún aláwẹ̀ ìgbà àkọ́kọ́ tí nǹkan yóò ṣẹlẹ̀ wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam so ó kọjá nígbà tí Ja'far ọmọ Abu Talib tí ó ń ṣe hijama lásìkò tó ń gbààwẹ̀ ṣùgbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam tó wá kọjá gbára rẹ̀ bí tó ti ń ṣe hijama tó ń ṣe hijama fún wọ́n sọ pé aftara hadhan àwẹ̀ àwọn méjèèjì ti já ثم رخص النبي صلى الله عليه وسلم بعد ذلك للصائم so lẹ́yìn ìgbà náà Ànábì sallallahu alaihi wasallam wá ṣàfi ìgbàláyè kalẹ̀ fún aláwẹ̀ láti ṣe kíni láti ṣe hijama ṣùgbọ́n hadith ilẹ̀ àfáàní وهذا الحديث ضعيف so hadith ilẹ̀ kò lálàáfíà ó lẹ̀ so torí pé látọjọ́ ọ̀nà Khalid ibn Makhlad al-Qatawani iná ni ó gbà wá so lahu manakir so rawi ó máa ń gba àwọn ahadith tí ó dá tó jẹ́ manakir àwọn ahadith munkar ó máa ń gba wọn wá so bákan náà tún bẹ nínú riwaya Abdullah ibn al-Musanna so saduquni wa huwa kathiru al-ghalat ó sì máa ń ṣe mistake lọ́pọ̀lọpọ̀ so bí elébo ṣe náà lè bákan náà àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé pé hadithu kàtẹ́ pé ó ní àwọn àyè iná ni gẹ́gẹ́ bí Ibn Abdul Hadi inú tírà àwọn at-Tanqih gẹ́gẹ́ bí ṣe nínú Nasbu ar-Rayah bákan náà al-Hafiz Ibn Hajar al-Asqalani inú Fathul Bari wọn náà àálà hadithu yìí ó lẹ̀ so ní àwọn àyè so bákan náà Shaykhul Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala nínú sharhu wọn fún kitabu siyam ní inú tírà al-Umdah so bákan náà nǹkan lẹ́kẹfà táwọn olùmọ̀ tí wọ́n sọ pé nǹkan yìí tọ́ tí wọ́n fi ṣẹ̀rí so wọ́n náà ni pé wọ́n ṣe qiyasu nǹkan yìí pẹ̀lú al-fasdu àti ar-ru'afa al-fasdu òun pé kí wọ́n fi nǹkan lùyàn lọ́wọ́ lápèjúwe wọ́n fi nǹkan lùyàn lára láti fa ẹ̀jẹ̀ jáde àbí láti tẹ̀ mú ẹ̀jẹ̀ nítorí kí wọ́n bá lè tẹ́sítì ẹ̀ bákan náà ar-ru'afa òun ni àmúrun kí ẹ̀jẹ̀ jáde ní ìmú èèyàn وقد ثبت عن ابن عباس رضي الله عنهما وأنه إدعني لا ترى ابن عباس ينا الله كما باو واتباباره سيقول أنه أثر إليتي ابن أبي شيبة كما يقول جارك ولو سند إليتو على فيه يعني ابن عباس يقول الفطر مما دخل انتو ما جاء انتو باولي tó wọlé sáré èèyàn fi nǹkan símú ó dọ́fun èèyàn jẹ nǹkan èèyàn kàn sójú ó dọ́fun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ walaysa mimma kharaj so àwẹ̀ èèyàn já pẹ̀lú tó bá jáde lára èèyàn àwẹ̀ èèyàn já pẹ̀lú tí ó bá jáde ní ààrẹ èèyàn so ọ̀rọ̀ Ibn Abbas iná ni ilé afáàní wa hadha al-madhhab rajjahahu al-Bukhari fi sahihihi so al-Imam al-Bukhari wọ́n rajjaha madhhabu yọ́n sọ pé madhhabu yìí ni madhhabu tó lálàáfíà pípé aláwẹ̀ ní tó bá ṣe hijama àwẹ̀ rẹ̀ ò já so Ibn Hazm náà nínú al-Muhalla so òun náà sì ni tarjihu al-Imam al-Albani rahimahullah ta'ala al-Albani náà wọ́n náà sọ pé madhhabu yìí ni tí ó lálàáfíà so eléyìí madhhabu alákọ̀ọ́kọ́
nípa nǹkan yìí. Sàfáà ní al-madhhab ath-thani, madhhab ẹlẹ́ẹ̀kejì òun ni pé yuftiru al-hajim wal-mahjum. So ẹni tó bá ṣe hijama fún yà àti ẹni tó ń ṣe hijama fún, àwẹ̀ àwọn méjèèjì ó jà wa alayhim al-qada, àwọn méjèèjì á dẹ̀ san padà. Sáré pé lẹ́yìn tí a kà lánàá, àwọn lẹ́yìn ni a kà lánàá tí àfá Sheikh Imam Ibn Ali al-Athari tí wọ́n ṣe nasr fún, tí wọ́n kún lọ́wọ́ tí wọ́n dẹ̀ fi rinlẹ̀ nínú tírà àwọn shahru Ramadan adabun wa ahkam. So Sheikh Ibn Hizam wọ́n ní pé eléyìí ruwiya an Ali radiyallahu anhu. Madhabu yìí wọ́n gbà látọ̀dọ̀ Ali. So bákan náà ìyàwó Aisha gẹ́gẹ́ bó ṣe wà nínú musannafu Ibn Abi Shaybah. So wọ́n ní wa fi isnadihi Layth ibn Abi Sulaym. So nínú isnadu rẹ̀ ní Layth ibn Abi Sulaym ó wà ńbẹ̀. So yẹn pé atharu Ali gan ilé tí wọ́n gbà látọ̀dọ̀ Ali. So da'if inan ilé tí wọ́n gbà látọ̀dọ̀ Ali ibn Abi Talib. Afáni atharu Ali ibn Abi Talib da'if. So Abdurrazzaq wọ́n gbé jáde nínú musannaf wọn, bákan náà Nasa'i. So wọ́n ní pé ń bẹ nínú riwaya rẹ̀ al-Hasan ibn Ali wa lam yudrikhu. So okay, wa huwa min riwayat al-Hasan ibn Ali. So inú riwaya al-Hasan ibn Ali nan. So wa lam yudrikhu, ẹni yìí sì ni kò bá Ali ibn Abi Talib kò bá láyé. fa huwa munqati'un. So munqati' iná ni sanadi látọ̀dọ̀ Ali ibn Abi Talib. So nínú ilé tí wọ́n gbà látọ̀dọ̀ ìyàwó Aisha náà ní pé Layth ibn Abi Sulaym ó wà ńbẹ̀. So náà tí ọ̀rọ̀ wà lórí riwaya wọn lọ́dọ̀ àwọn ulama. So ọ̀rọ̀ yìí náà ni ọ̀rọ̀ Ata, bákan náà al-Awza'i, bákan náà Ahmad ibn Hanbal àti Ishaq ibn Rahuya, bákan náà Abu Thawr àti nínú àwọn Shafi'iyya ibn Khuzaymah, bákan náà Ibn al-Mundhir, bákan náà Abu al-Walid an-Naysaburi àti Ibn Hibban. So madhabu yìí wọ́n sì ní tí Shaykh al-Islam Ibn Taymiyyah rahimahullah ta'ala tí wọ́n rajjaha. So bákan náà makewa Ibn al-Qayyim rahimahullah ta'ala. So lẹ́yìn àwọn eléyìí ni Shaykh Ibn Uthaymin àti Shaykh Ibn Baz rahimahullah ta'ala. So wọ́n ní pé tí wọ́n fi ṣẹ̀rí òun ni aftara al-hajim wal-mahjum. أفطر الحاجم والمحجوم. So gẹ́gẹ́ bá ṣe gbà wá pé ó wá gẹ́gẹ́ bá ṣe mention nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí ó kọjá pé ó wá láti ọ̀dọ̀ apá kan náà sàhábà. Nínú wa òun ni Thawban. So bákan náà Shaddad ibn Aws radiyallahu anhuma. So wọ́n sọ àwọn olùmọ̀ yìí táwọn lọ síbi ọ̀rọ̀ ẹlẹ́kejì pé أفطر الحاجم والمحجوم. أنتو ṣe hijama fún yà àtẹni tí wọ́n ṣe hijama fún, àwẹ̀ àwọn méjèèjì ó jà. So àkọ́kọ́ náà kí n tiẹ̀ ní kí ni tó ń sọ pé tí ó bá ṣe hijama fún yà àwẹ̀ tiẹ̀ náà ó jà náà. So tó jẹ́ pé kì í ṣe pé òun ni afa ìjẹ lára rẹ̀ tí da'fu wá ṣẹlẹ̀ sí. So ìdí tí Ànábì sallallahu alaihi wasallam tó fi sọ bẹ́ẹ̀ ní táwọn olùmọ̀sán náà ni pé nítorí pé lásìkò yẹn a rí pé ìhó iná náà máa ń lò, ìhó tẹ́ kí wọ́n á lo ìwọ̀ sí, ìhó ẹṣin, ìhó àgbò lápèjúwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìhó màálù. So ẹnu iná ni ẹni tó fẹ́ ṣe hijama fún yẹn ni ó fi fa ẹ̀jẹ̀ yẹn, ni ó fi fa kíní yẹn. So di òní àti ní ààlà àti ní machine táwọn èèyàn lò tẹ́ kí wọ́n máa fa báyìí máa fa tí a lè máa fa ẹ̀jẹ̀ yẹn jáde. Ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á kàn fi ìhó wọn gbé léyìn lẹ́yìn, wọ́n máa fẹnu fa. So látara pé ẹ̀jẹ̀ yẹn ó possible kó ta sí ẹni tó bá ń ṣe hijama fún yẹn, kó ta sí lọ́fun. So nítorí àwọn ẹ̀sọ́ pé kí ni pé rẹ̀ níbẹ̀ náà àwẹ̀ tiẹ̀ náà ti já. So àwọn olùmọ̀ yìí tí wọ́n lọ síbi ọ̀rọ̀ ẹlẹ́kejì yìí pé àwẹ̀ ẹni tó bá ṣe hijama fún yẹn àtẹni tó wọ́n ṣe hijama fún yóò já. So wọ́n wá sọ nípa àwọn alákọ̀ọ́kọ́. So ẹ̀rí tí àwọn olùmọ̀ tí wọ́n sọ pé rárá àwẹ̀ wọn ò ní já. So wọ́n sọ nípa wọn wípé hadith Ibn Abbas tafin shari nípa Nabi sallallahu alaihi wasallam ó ṣe hijama nígbà tó gbé harami tó wà ní haram tó ń ṣe hajj àbí umrah.
so wọ́n ní pé حديث ابن عباس فقال مهنا صفي سألت أحمد بن حنبل عن هذا الحديث لهم بأحمد بن حنبل فحديثه أحمد وصفي ليس فيه صائم كسي صائم به كسي صائم به أفطر احتجم رسول الله صلى الله عليه وسلم وهو صائم ونكسم به إنما هو محرم سنتوان بين احتجم النبي صلى الله عليه وسلم وهو محرم ونكسي صائم به ونكوان النبي وشنكاي لاسكتي مبارك so ẹlẹ́ẹ̀kejì wọn ni pé wọ́n ní ibn Khuzaymah rahimahullah ta'ala àwọn fèsì pẹ̀lú pé anabi sallallahu alayhi wa sallam kana muhriman so ó ń ṣe harami ó ń ṣe hajj lọ́wọ́ ni àbí umrah wọ́n ní wal muhrimu yakunu musafira nítorí ń ṣe hajj ní tó gbé harami onírìn àjò ni wọ́n ní wal musafiru yajuzu lahu an yuftira so al musafir sì ní ó tọ́ fún kó ṣe kí ni kó jáwèé rẹ̀ سواء بالأكل أو الشرب أو الحجامة يلا فلو يوجهوني أبي يوم أبي حجامة فليس في حديث ابن عباس ما يمنع الإفطار وسنو حديث ابن عباس انتي تاكو بي النبي صلى الله عليه وسلم كشكين كجاوره عارف أتملينا ولنا لينا إن كان لك تتواصلوا لي حديث ابن عباس مبقٍ على الأصل حديث ابن عباس وشكين انتي ادرو سوريك ملاينان ودرو سوريك ملاين وحديث أفطر الحاجم والمحجوم ناقل عن الأصل حديث كوي انتوبا باوي ابا انتوبا شحجامة لانتوم باوي اويرتي جاي كفتاك اقبوا اكرو لوريك ملاين يقولاني كوي اوينيا ولا لا فيها pẹ̀lú anything àyàfi tí nǹkan yẹn bá jẹ́ kíni tí ẹ̀rí bá nílẹ̀ pé nǹkan yẹn ó jẹ́ tí ó máa ń ba ààwẹ̀ jẹ́ wọ́n ní pé hadithu aftar al-hajim wal-mahjum yìí ó ti wá gbé wa kúrò lórí ìpìlẹ̀ yẹn ó ti gbé wa lọ síbi pé kíni pé ààwẹ̀ tó bá ṣe hijama ó ti bàjẹ́ ó ní wan-naqilu muqaddamun ala al-mubqi in tó bá sì gbé wa kúrò lórí ìpìlẹ̀ òun láti síwájú tó bá ṣẹ́wà kò sórí ìpìlẹ̀ الشيخ الشيخ ابن حزام wọ́n ní pé والصحيح هو قول الجمهور eléyìí tó lálàáfíà òun ni ọ̀rọ̀ àwọn الجمهور wọ́n ní وأما قوله صلى الله عليه وسلم ẹ̀wárí ọ̀rọ̀ Ànábì صلى الله عليه وسلم tí wọ́n sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n sọ pé àwẹ̀ yẹn bàjẹ́ pẹ̀lú hijama ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n lò lẹ́rí pé أفطر الحاجم والمحجوم yìí يعني فقد أجيب عنه بأجوبة àwọn olùmọ̀ ti fèsì lórí tí a náà pẹ̀lú àwọn èsì kan nínú rẹ̀ ni pé in tí al-Imam Shafi'i tí wọ́n mention nínú tírà àwọn al-Umm tí Abu Sulaiman al-Khattabi alayhi rahmatullah àti al-Bayhaqi tí wọ́n dẹ̀ ṣe kí tí wọ́n tẹ̀lé lórí rẹ̀ bákan náà sa'iru ash-Shafi'iyya àwọn Shafi'iyya tí wọ́n kù àwọn náà tẹ̀lé al-Imam Shafi'i lórí rẹ̀ pé حديث منسوخ وتقارئ بل حديث ابن عباس رضي الله عنهما أتي حديث منتي أمنشا فقالوا أول ما وصابي ويدل على النسخ إن تنتقسي بما تقبع حديث يره إن تنتقسي بما تقبع حديث يره ونبي ابن عباس رضي الله عنهما لم يصحب النبي صلى الله عليه وسلم محرما إلا في حجة الوداع ابن عباس ني كوبا نبي شي حج كوبا شي حرمي كوبا جي حرمي كان يعفيني حجة الوداع سني وني حجة نبي شي نبي تو شي وني حجة الوداع كي ابن عباس كما سمعك النبي صلى الله عليه وسلم وشي حجامة لنتي وشي حج انتو ما سيكو كيني انتو شي gbẹ̀yìn إليه وشي لنتو باوي ني إنو حجة الوداع ني حج إليتي وشي gbẹ̀yìn واني حديث أفطر الحاجم والمحجوم
hadith yìí tí àwọn olùmọ̀ yìí tí wọ́n lò lẹ́rìí wípé aftara al-hajim wal-mahjum. So wọ́n ní hadith yìí ni kana fi yawm al-fath, ọjọ́ al-fath, fathu Makkah, òun náà ni hadithu náà. So kama jaa fi ba'di alfadhihi, gẹ́gẹ́ bó ṣe wá ń bí apá kan náà àwọn gbólóhùn hadithu náà wípé hadithu yìí Ànábì sọ ní ọjọ́ al-fath iná ní ọjọ́ al-fath iná l'Ànábì sallallahu alayhi wa sallam iná ni ó sọ. وهني ويؤيده إن تكون تصحيح له وهو حديث أبي سعيد أتي حديث أنس اللذان تقدم ذكرهما في أدلة المذهب الأول. سواء حديث أبي سعيد الخدري أتي حديث أنس تأتي منشأ سواجه لأنه ọ̀rọ̀ nígbà tá mention ẹ̀rí àwọn tí wọ́n lọ síbi ọ̀rọ̀ aláwọ̀kọ́ pé nǹkan yìí kò kí ń ba ààwẹ̀ jẹ́. So hadithu Abi Sa'id òun ni hadithu pé rakhasa an-nabiyyu sallallahu alayhi wa sallam fi al-hijamati lis-sa'im. Nípa Nabi sallallahu alayhi wa sallam ó fi ìgbàláyè kalẹ̀ fún aláwẹ̀ láti ṣe hijama. So hadithu Anas òun ni ma kunna nada'u al-hijamata lis-sa'im illa karahiyata al-jahd. So a kì í fi hijama lẹ̀ fún aláwẹ̀ pé kí aláwẹ̀ má ṣe hijama àyàfi tá bá ń páyà pé tá bá kórìíra fún tọ̀hún pé kó má lọ weak. أفاني وقد اعتمد على هذا الجواب ابن حزم والشيخ الألباني رحمه الله تعالى على حديث أبي سعيد وحديث أنس رضي الله عنهما. سواء ابن حزم أتي الإمام الألباني رحمه الله تعالى وأكبر عليه إسيه أكبر عليه حديث ابن عباس أتي حديث أنس لا تفسي فون إنكاي لا تفسي إنكاي وتوا منسوخ حديث توا منسوخ حديث أفطر الحاجم والمحجوم إن كانت ما تقارن تعليل لارما. So ونبقى نقول ويرد على هذا الجواب أن الراجح ويرد على هذا الجواب سنتعطون لموا لوري èsì tá fọ̀ yìí in tí wọ́n lè mú wá lórí rẹ̀ òun ni pé kí wọ́n sọ pé hadith ibn Abbas qadiyatan ni alámọ̀rí méjì ló gbé wá. aláwọ̀kọ́ ni ihtajama wa muhrim, ó ṣe hijama lẹ́ni tó ń gbé harami. ẹlẹ́ẹ̀kejì ni ihtajama wa sa'im, ó ṣe hijama lẹ́ni tí ó ń gbààwẹ̀. ni wa jama'a baynahuma ba'd ar-ruwa' kama fi al-Bukhari. So tó jẹ́ pé kíni tó jẹ́ pé apá kan náà ruwat àwọn ṣe kíni àwọn kó méjèèjì papọ̀ pé méjèèjì ni ó ṣẹlẹ̀ tá ní sọ pé bóyá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. wa qarrara dhalika al-Hafiz ibn Hajar fi at-Talkhis. So ibn Hajar wọ́n fi nǹkan yìí náà nílẹ̀ nínú Talkhis al-Habir. So wani pé وحديث أبي سعيد وأنس فيهما ضعف كما تقدم. So حديث أنس أتي حديث أبي سعيد ني ضعف وانا méjèèjì ni pé ọ̀rọ̀ ń bẹ lórí sanad àwọn méjèèjì bá ṣe sọ síwájú. wọ́n ní فيبقى هذا الجواب احتمالا. So jawab yìí wá ní yóò jẹ́ ihtimal, ẹni pé sì yóò jẹ́ ihtimal ẹni pé a lè sọ báyìí, ẹ bá sọ báyìí, a lè sọ báyìí. ẹ bá sọ pé nǹkan yìí kò ṣe kí kò ní àlàáfíà, so àwa lè ṣe kí àwa lè sọ báyìí nípa rárá ó lálàáfíà torí nǹkan báyìí torí nǹkan báyìí. So wallahu a'lam. ó ní wa huwa aqwa al-ajwiba, tó ń sí ní èsì aláwọ̀kọ́ yìí ohun tó ń ti kó ní ihtimali yìí òun ló fi ń lágbára jù nínú àwọn èsì tá a lè fún àwọn tí wọ́n sọ pé aftara al-hajim wal-mahjum. èsì tá a lè fọ̀ tó lágbára jù ní pé kí ni pé nǹkan yìí ó ti wà mansukh.
ó ti wà mansukh pẹ̀lú àwọn ahadith mi. So wọ́n ní pé ẹlẹ́ẹ̀kejì wọn ni ma ajaba bihi ash-Shafi'i aydan. So ní tí al-Imam Shafi'i tí wọ́n tún fi fèsì náà, tí wọ́n fi fèsì again, tí al-Imam al-Khattabi àti apá kan náà Shafi'iyya tí wọ́n sì tẹ̀lé lórí rẹ̀ wípé in tí wọ́n gbà lérò pẹ̀lú afṭara al-hājim wal-mahjūm wọ́n ní pé annahuma kana yaghtabani fi sawmihima kama jā'a fi ba'ḍi turuq al-hadīth. So wọ́n ní pé in tó ṣẹlẹ̀ tánà bí fi sọ̀rọ̀ yìí ni pé àwọn méjèèjì yìí, ẹni tó ń ṣe hijama fún yàtọ̀ ẹni tó ń ṣe hijama fún, àwọn méjèèjì ń ṣe ghiba, wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn nígbà tí wọ́n ń ṣe nǹkan yìí lọ́wọ́. So gẹ́gẹ́ bó ṣe wá ń bi apá kan nínú àwọn ọ̀nà tí hadith yìí gbà wá. wọ́n ní wa 'ala hadha at-ta'wil, lórí ta'wil lórí ìtumọ̀ yìí, yakunu al-muradu bi ifṭarihima annahu dhahaba ajruhuma. So tá bá gbára lé ìtumọ̀ yìí, yóò máa jẹ́ pé ìtumọ̀ in tí wọ́n gbà lérò pẹ̀lú pé àwẹ̀ wọn ti já ni pé kí ni dhahaba ajruhuma, ẹ̀san àwẹ̀ àwọn méjèèjì ti lọ, ẹ̀san àwẹ̀ àwọn méjèèjì ńkọ́ ó ti lọ. kama jaa kama qala ba'du as-sahaba liman takallama hala al-khutbah. Ìyẹn bí apá kan náà sàhábà ṣe sọ fẹ́nìkan tó ń sọ̀rọ̀ nígbà tí imam ṣe khutbah lọ́wọ́ pé la jumu'ata lak, ó ní jumu'ah. ẹni pé kí ni láàdá jumu'ah rẹ̀ ti dínkù àbí láàdá jumu'ah rẹ̀ ó ti lọ. ay laysa laka ajruha, ẹ̀san rẹ̀ ò ní gbà. wa illa, wọ́n ní bíbẹ̀ kọ́ ni fahiya sahihatun mujzi'atun anhu. So nǹkan yìí nǹkan yìí tó lálàáfíà ni. Jumu'ah tó ń tọ̀ wọ́n kí, jumu'ah tó wá ó lálàáfíà. ṣùgbọ́n kí ni, ṣùgbọ́n láàdá rẹ̀ kò ní pé. lakin afáàní ṣùgbọ́n o lam yasihha fil hadithi annahuma kana yaghtaban. kò lálàáfíà níbi hadith yìí pé àwọn méjèèjì yìí wọ́n ń ṣe kí ni, wọ́n ń ṣe ghiba lásìkò yẹn. ẹni pé tí àwọn olùmọ̀ yìí tí wọ́n fẹ́ fi ṣẹ̀rí pé in tí wọ́n gbà lérò pẹ̀lú pé àwẹ̀ wọn ti já ni pé wọ́n ń ṣe ghiba, wọ́n ní pé nǹkan yìí nǹkan kò lálàáfíà, kò lálàáfíà. ìpé àwọn méjèèjì tí wọ́n ń ṣe hijama yìí wọ́n ń ṣe ghiba ni. nítorí pé hadith yẹn eléyìí tí nǹkan yìí wà ń bẹ, al-Bayhaqi rahimahullah gbé jáde nínú hadith Thawban radiyallahu anhu, nínú isnad rẹ̀ ní Yazid ibn Rabi'a ar-Rahabi wà ń bẹ, huwa matruk ni rawi, yani pé ẹni tí wọ́n kì í gba hadith rẹ̀ náà, ẹni tí wọ́n kì í gba hadith rẹ̀ náà. So al-Hafiz ibn Hajar ó mẹ́ńṣà láti ọ̀dọ̀ Ali ibn al-Madini wípé ó sọ nípa arákùnrin yìí Yazid ibn Rabi'a yìí pé hadithun batil, nípa hadith rẹ̀ ó sọ pé hadithun batilun, hadith tí ó dá iná ni hadith rẹ̀, hadith tí ó dá iná ni hadith rẹ̀. So Sheikh ibn Hizam wá ń pé فيبقى هذا الجواب احتمالا فقط. So jawabu ihtimal lásán, ẹni pé kìí ṣe ń ta lè gbára lé báyẹn náà. So nǹkan ta sọ pé tẹ bá sọ báyìí, so a lè ṣe kí ni, a tún lè mú nǹkan báyìí wá láti sọ pé nǹkan yìí nǹkan aftara al-hajim wal-mahjum yìí nípa náà bí sọ bẹ́ẹ̀ ni torí pé wọ́n ń ṣe kí ni, wọ́n ń ṣe ghiba, wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn, torí pé wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn iná ni. So èsì mi lórí aftara al-hajim wal-mahjum òun ni eléyìí tí al-Imam al-Khattabi àti al-Baghawi rahmatullahi alayhima tí wọ́n mú wá wípé ìtumọ̀ aftara al-hajim wal-mahjum ni pé ta'arrada lil-iftar, àwọn méjèèjì ti ṣe tí ó lè mú ọ jáwẹ̀, wọ́n ti ṣe tí ó lè mú ọ jáwẹ̀. wọ́n ní amma al-hajim, rí hajim tí ẹni tó ń ṣe hijama fún yàn, ọ̀nà tó ń gbà ṣe tó lè jáyàn láwẹ̀ òun ni pé فلأنه لا يأمن وصول شيء من الدم إلى جوفه عند المص. So nítorí pé ọkàn ó balẹ̀ lórí pé ẹ̀jẹ̀ díẹ̀ ó lè wọnú ọ̀fun rẹ̀ nígbà tó bá ń fa ẹ̀jẹ̀, gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan, nígbà tó bá ń fa ẹ̀jẹ̀ yẹn, so ẹ̀jẹ̀ díẹ̀ ó lè ṣe kí ni, ó lè sáwọ ọ̀fun rẹ̀. So wọ́n ní pé wa amma al-mahjum, ẹ̀wà rí ẹni tí wọ́n ń ṣe hijama fún jẹ, wọ́n ní فلأنه لا يأمن ضعف قوته بخروج الدم
so torí pé ọkàn balẹ̀ pé òun náà ò ní padà lẹ agbára rẹ̀ ò ní padà lọ agbára rẹ̀ ó lè padà lọ nígbà tí pẹ̀lú bí ẹ̀jẹ̀ ṣe jáde ní ara rẹ̀ ní fayaqulu amruhu ila an yuftir so tẹ́ pé àlámọ̀rí rẹ̀ wá padà já sí pé kó padà jáwẹ̀ rẹ̀ yóò padà fẹ́ jáwẹ̀ rẹ̀ tí eléyìí bá ti ṣẹlẹ̀. So lẹ́yìn náà òun náà ni èsì míì tí wọ́n tún wá eléyìí tí al-Imam al-Khattabi tí wọ́n mention so ní pé annahu marra bihima qarib al-maghrib so ní pé Ànábì sallallahu alayhi wa sallam gbà tó kọjá gbára àwọn méjèèjì tí wọ́n ṣe hijama yìí maghrib ti súnmọ́ oòrùn ti fẹ́ wọ̀ faqal ó wá sọ pé aftara ní pé àwọn méjèèjì ti jáwẹ̀ wọn ní pé àwẹ̀ wọn ti ṣe kí ó ti já ay hana fitruhuma àsìkò tí wọ́n tunu ó ti ṣe kí ó ti súnmọ́ ìyẹn ni pé aftara bí mánà pé ẹ ti tunu ìyẹn ni pé àsìkò tẹ́ tunu ó ti tó kama yuqal gẹ́gẹ́ bọ́n ṣe máa ń sọ yí pé amsa ar-rajulu ilẹ̀ ti arákùnrin náà kọ́ ó ti ṣe kí ó ti wà ní alẹ́ ẹni pé ilẹ̀ ti ṣúba idha dakhala waqtul masa'i aw qarabahu so tí àsìkò al-masa' tó bá ti wọlé tàbí tó bá tẹ̀ ti súnmọ́ kó wọlé tí ilẹ̀ bá ti ń ṣú tí ilẹ̀ bá ti ṣú a sọ pé amsayna a rí pé ta bá ń ṣe adkaru náà ẹ̀yìn asri láwà a rẹ̀ ti máa ṣe adkaru máa sọ pé amsayna àti wà lálẹ́ ẹni pé àsìkò tó rùn wọ̀ tí ilẹ̀ oṣù ó ti súnmọ́ àsìkò tí ó rùn wọ̀ tí ilẹ̀ oṣù ó ti súnmọ́ so èsì ẹlẹ́karùn-ún òun ni pé annahu taghlidun wa du'a'un alayhima so wọ́n ní pé eléyìí taghlidun ní ilé kòkó máa yàn yín náà ilé nípa Ànábì sallallahu alayhi wa sallam ó lè máa àwọn méjèèjì ní pẹ̀lú ọ̀rọ̀ náà ló fi sọ ilé pé aftara àwọn méjèèjì ti túnú لارتكابهما ما يعرضهما لفساد صومهما so nítorí pé àwọn méjèèjì ṣe tí ó lè mú wọn ó lè mú àwẹ̀ wọn bàjẹ́ nítorí pé àwọn méjèèjì ṣe tó lè mú àwẹ̀ wọn bàjẹ́ so lẹ́yìn náà èsì ẹlẹ́kẹfà ni pé hadithu Ibn Abbas ní òun ló fi ń lálàáfíà jù òun ni ó fi ń lálàáfíà jù wa ya'diduhu al-qiyas so qiyas tó wá mú kún lọ́wọ́ qiyas eléyìí tí a ṣe lórí al-fasl àti ar-ru'afa so fífa ìjẹ lára èèyàn láti fi ṣe test àti àmúrun wípé àwọn méjèèjì ní ẹ̀jẹ̀ jáde lára èèyàn náà ẹ̀jẹ̀ jáde lára èèyàn òun náà ni ó ṣẹlẹ̀ ń bí méjèèjì yìí òtútù ìrìn látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhuma wípé al-fitru mimma dakhal wa laysa mimma kharaj sọ ní pé wa ya'diduhu al-qiyas tó qiyas tó wá ń kún hadith Ibn Abbas yóò tó wá ń kún lọ́wọ́ fa wajaba taqdimuhu ó wá jọ́ràn yàn káṣekin ká ti hadith Ibn Abbas ká ti síwájú ajaba bi hadha ash-Shafi'i so al-Imam Shafi'i in tí wọ́n fi fèsì náà ilé ọ̀rọ̀ wọn náà ni ilé wa aqwa al-ajwiba èsì tó wá fi ń lágbára jù nínú àwọn èsì tí wọ́n sọ pé hijama kò kí ń báwẹ̀ jẹ́ yìí so èsì tó fi ń lágbára jù nínú èsì wọn ni al-awwal thumma al-thalith ọ̀rọ̀ aláwọ̀kọ́ nípa pé hadith mansukhun aftara al-hajim wal-mahjum hadith mansukh inan so àti ẹlẹ́kẹta nípa pé nǹkan yìí in tí ó gbà lérò ní pé kí ni àwọn méjèèjì ti ṣe tí ó lè mú àwẹ̀ wọn já àwọn méjèèjì wọ́n ṣe tí ó lè mú àwẹ̀ wọn já ẹni tó ń ṣe hijama fún èèyàn látara pé kí ni ẹ̀jẹ̀ lè wọnú ọ̀fun rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ẹni tí wọ́n ṣe hijama fún látara pé kí ni látara pé ó lè padà lẹ tí ó wá padà lédì sí kí ó já àwẹ̀ rẹ̀ bóyá kí a dúró báyìí bi'idhnillahi azza wa jal so kí ó má bàa gùn jù insha Allahu ta'ala
àbí ká tiẹ̀ continue bí idhnillahi ta'ala ká bá lè parí rẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ eléyìí. So nínú àwọn nǹkan míì tí Sheikh Ibn Hizam hafidhahullah tí wọ́n tún mú wá sọ ní pé in tí àwọn olùmọ̀ yìí tí wọ́n mú wá láti fi ṣe ìlà lórí ẹ̀rí àwọn jumhur. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ aláwọ̀kọ́ tí Muhanna tó gbọ́ wá tó sọ fún bí Al-Imam Ahmad tí Al-Imam Ahmad sọ pé hadith yìí aftara ihtajama huwa muhrimun lásán ló wà ń bẹ̀ pé kò sí sọ imu ń bẹ̀. So afáàní faqad aradahu fi dhalika al-Imam al-Bukhari. Al-Imam al-Bukhari wọ́n ti takò Al-Imam Ahmad lórí nǹkan yìí pé rárá kìí ṣe bó ṣe rí nìyẹn. wọ́n ní وصح ذكر الصيام في الحديث وصحح ذكر الصيام في الحديث. الإمام البخاري هو صحيح كمنشأ الصيام يعني احتجم هو صائم طبعا بحديثه انتو لا في عينان. وقد بين الحافظ أنهما قضيتان. فالحافظ يعني ابن حجر وشال يكون كاي علامة مجين تي شيكا تاسو يكون لا في كيجو لا في مجين ان كان مجي توتون ó ṣe hijama nígbà tó gbé harami ó ṣe hijama lásìkò tó ń gbààwẹ̀. So wọ́n pé al-awwal ni ihtajama an-nabiy sallallahu alayhi wa sallam wa huwa muhrim wa hadha al-hadith muttafaqun alayhi. So anabi ṣe hijama nígbà tó gbé harami ilé muttafaqun alayhi. ẹlẹ́ẹ̀kejì riwaya qadiyya ẹlẹ́ẹ̀kejì ni ihtajama an-nabiy sallallahu alayhi wa sallam wa huwa sa'im. wọ́n ní faja'a ba'du ar-ruwa fajama'a baynahuma. فقط وروات نعم حديث على هو قوم يجي بابو. ومن هنا حصل الإشكال بتي إشكال واتش علينا إليه لكون أكثر الرواة يروونه بلفظ وهو محرم فقط. سورة تراكي يقول لك حديثي وأنبا وقالوا احتجم وهو محرم لسا احتجم وهو صائم وقال لك وقال سؤالك جنبي الحافظ ابن حجر رحمه الله تعالى نبت ومن شعر ابن خزيمة عليه رحمة الله تي أوصى بي كان محرما بي النبي صلى الله عليه وسلم ني انشحاء بحرمي. ẹni tó bá ti sì gbé harami tó ń ṣe hajj àbí umrah onírìn àjò ni. Onírìn àjò sì ni ó lè jáwẹ̀ rẹ̀ pẹ̀lú kó jẹun pẹ̀lú kó mumi pẹ̀lú kó ṣe hijama. Ipa Nabi sallallahu alaihi wasallam ó jáwẹ̀ rẹ̀ pẹ̀lú hijama ni. Al-Hafiz ibn Hajar wá ń sọ lórí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ Ibn Khuzaymah yìí pé hadithu yìí ń pé kò wá bó ṣe wáyàn illa li fa'ida. Hadithu yìí wá láti jẹ́ pé ká lè ṣàǹfààní kan lára rẹ̀. wọ́n ní fadh-dhahir eléyìí tó hàn bẹ́ẹ̀ ni pé annaha wujidat minhu al-hijama huwa sa'imun وهو صائم لم يتحلل من صومه واستمر. حديثه وابه ترك بالي شانفاني بيبا النبي صلى الله عليه وسلم ó ṣe hijama lásìkò tó ń gbààwẹ̀ aláwẹ̀ tẹ́ pé kò já ó continue àwẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe hijama yẹn ó continue àwẹ̀ rẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe hijama rẹ̀ ni. ó ní قال الخطابي في معالم السنن. الإمام الخطابي رحمه الله إنه ترى معالم السنن وهذا تأويل باطل. تأويل تي ابن خزيمة وشيء تأويل كان هو باطل التمتي والدعينان وفي حديثي لأنه قال إن طريق صحابي ابن عباس احتجم وهو صائم أنش حجامة نقبة تنباوي أنش حجامة نقبة توا نقبو ألاوي فأثبت له الصيام مع الحجامة wá fi àwẹ̀ rinlẹ̀ fún pẹ̀lú hijama ó fi rinlẹ̀ fún pé ó ń gbààwẹ̀ lásìkò tó ṣe hijama walau batala sawmuhu biha ká nípa àwẹ̀ rẹ̀ bàjẹ́ pẹ̀lú hijama ni laqala Ibn Abbas kò bá sọ pé aftara bil hijama Ànábì jáwẹ̀ rẹ̀ pẹ̀lú hijama kò bá sọ pé Ànábì jáwẹ̀ rẹ̀ pẹ̀lú hijama intaha. qala an-Nawawi al-Imam an-Nawawi rahimahullah ta'ala ó ní pé wa li anna as-sabiqa ila al-fahmi min qawl Ibn Abbas àti nítorí pé tí ó tiẹ̀ téèyàn ó kọ́kọ́ gbọ́yé tí ó sáré wá síbi àgbọ́yé èèyàn níbi ọ̀rọ̀ Ibn Abbas tó sọ pé ihtajama wa sa'im ó ṣe hijama nígbà tí ó ń ṣe kí n tó ń gbààwẹ̀ wọ́n ní pé al-ikhbaru bi anna al-hijamata la tubtilu as-sawm ń tá ọkọ̀ gbọ́yé bẹ̀ ni pé hijama ò ní bààwẹ̀ jẹ́ hijama yẹn kò bààwẹ̀ rẹ̀ jẹ́
ó ṣe hijama lásìkò tó ń gbààwẹ̀ so tí a máa gbọ́ yín bẹ̀ ni pé kí ni àwẹ̀ rẹ̀ ò bàjẹ́ pẹ̀lú hijama yẹn ó ṣe ó ń gbààwẹ̀ ó sì continue àwẹ̀ rẹ̀ ó ní wa yu'ayyiduhu baqi al-ahadith al-madhkura ní tó tún kún ní ta sọ yìí lọ́wọ́ òun làwọn ahadith tó kún tàti mention. èsì ẹlẹ́kẹta òun ni pé anna hadha tarjih yìí la yarji'u ilayhi 'inda 'adami imkan al-jam'i so ká sọ pé àwẹ̀ tó bá ṣe hijama ti bàjẹ́ yìí so nǹkan kan tẹ́ pé a lè padà lọ síbẹ̀ àyàfi tí a bá sọ pé a lè ṣe jamu a lè ṣe tawfiq láàrin àwọn hadithu yìí aftar al-hajim wal-mahjum àti ihtajama wa huwa sa'im tó yẹ pé a lè kó méjèèjì papọ̀ ká sọ pé kí ni túmọ̀ eléyìí so a lè ṣe tarjih a lè ṣe tarjih yìí àfi tó yẹ pé a lè ṣe jamu nítorí pé al-i'malu awla min al-ihmal tabari ẹ̀rí méjì hadithu méjì tó wá tí méjì fẹ́ máa takora wọn bákan so àwọn olùmọ̀ sọ pé al-i'malu awla min al-ihmal ká lo méjèèjì ká sọ pé eléyìí túmọ̀ sí eléyìí tó túmọ̀ sí eléyìí ó lóore ó sì dá ká ṣe ju ká wá gbé kan jù sílẹ̀ lọ ká sọ pé ìkan lálò ànílò kan rárá ká sọ pé fi'lu nabiyyi lélẹ́yìí so qawlu rẹ̀ eléyìí so qawlu rẹ̀ látẹ̀lé ànítẹ̀lé fi'lu rẹ̀ rárá so a gbọ́dọ̀ lo ẹ̀rí méjèèjì papọ̀ yìí náà lókùn gbà tó yẹ pé al-jam'u mumkinun a lè ṣe jam'u wa 'inda 'adam an-nasakh so àti ńgbà tí a bá lè ṣe kí n ta bá lè fi kan pàkárẹ́ náà láà lọ síbi at-tarjih kí n tó lè rajjaha a gbọ́dọ̀ ṣe jam'u tàbí nasakh náà so tó jam'u bá rọrùn a ṣe nasakh a fi kan pàkárẹ́ so tí kankan bá rọrùn méjèèjì a lè sọ pé eléyìí a lè sọ pé méjèèjì a lè kó wọn papọ̀ tá lò wọn papọ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí a sì lè sọ pé eléyìí ó ṣe kíni ó ti pèlè rẹ̀ a ṣe kíni a ṣe tarjih pé eléyìí ló tẹ̀sùn jù eléyìí òun ni ó tẹ̀sùn jù ó ní wal amru huna bi khilafi dhalik alámàrí sí ni níbi àwọn hadith yìí ó yàtọ̀ sí eléyìí a lè sọ pé a lè ṣe jamu a lè sọ pé a lè ṣe nasakh bal àti fẹ́ràn lẹ̀ pé mansukh ni hadithu aftar al-hajim wal mahjum ó ní wa ma'a at-taslim tábàtẹ̀ wá jùlẹ̀ náà tá juwọ́lẹ̀ náà pé ok a lè ṣe jamu a lè ṣe nasakh a lè parẹ́ a sì lè kó méjèèjì papọ̀ pé ká rí lò ó ní faqad yu'aradu bi tarjihi hadith ibn abbas ala hadithi aftar al-hajim wal mahjum tá bá sọ pé eléyìí tá sọ yìí náà kò tiẹ̀ wá rọrùn náà tá bá fẹ́ ṣe tarjihu náà in ta fi tako aftar al-hajim wal mahjum ní hadithu ibn abbas òun ni ó wà arjah ni ó tẹ̀sùn wọn ju hadithu aftar al-hajim wal mahjum lọ wallahu a'lam allahu lan majla wa nas'aluhu ta'ala an yahdiyana lima ikhtalafa fihi min al-haqqi bi'idhnihi innahu yahdi man yasha'u ila siratin mustaqim an bi allah subhanahu wa ta'ala kó tọ́ asọ́nà lọ síbi eléyìí tí ìyàpẹ̀nu lórí rẹ̀ nínú òdodo pẹ̀lú ìyọ̀ǹda rẹ̀ kó tọ́ wa sọ́nà lọ síbi òdodo nínú àwọn alámàrí tí ìyàpẹ̀nu tó wà ń bẹ̀ sotori pé Allah subhanahu wa ta'ala yahdi man yasha òun lọ́ba tó máa ń fi ẹni tó bá wù mọ́nà lọ sí ọ̀nà ilé tí ó bá tọ́ afọ́ parí mabhathu yìí pẹ̀lú ọ̀rọ̀ kan ní wa ma ahsana ma qalahu ash-Shawkani ba'da an dhakara al-khilaf wọ́n ní kí ló fi ń da tó in tí ash-Shawkani tó sọ lẹ́yìn ìgbà tó mention khilaf yìí tán so ó ní pé fayujma'u bayna al-ahadith a kó àwọn ahadith yìí a kó wọn papọ̀ bí anna al-hijamata yóò máa fún wa ní natija yóò máa fún wa ní dẹ́rẹ́sọ́ ti pé hijama makruhatun in tí wọ́n kórìíra iná ni fi haqqi man kana yad'ufu biha nínú ìwà ẹni tó bá pé tó bá ṣe hijama tiẹ̀ yóò lẹ̀ hijama ó jẹ́ kó lẹ̀ kò ní jẹ́ kó lágbára mọ́ yóò wíkínà ويزداد الكراهة وتزداد الكراهة إذا كان الضعف يبلغ به إلى حد يكون سببا للإفطار so karaha yẹn yóò tún wá lágbára sí yóò tún lékún tó bá jẹ́ pé lílẹ̀ yẹn ó lè lídi ẹnìyẹn lọ síbi pé kó padà kí weakness yẹn kó padà jẹ́ sábàbí tí yóò fi jáwé rẹ̀ wọ́n ní wala tukrahu fi haqqi man kana la yad'ufu biha
wọn sì kórìíra hijama nínú ìwọ ẹni tó bá jẹ́ pé kíni ẹni tó bá jẹ́ pé òun ò ní wíkà ara tó bá tiẹ̀ ṣe hijama pé hijama yẹn kò ní wíkìnà ní wa ala kulli hal sójú gbogbo ẹ̀ lọ. tajannubu alhijamati lis-sa'im awla so kí aláwẹ̀ kó fi hijama lẹ̀ òun ló fi ń dáa jù kì í ṣe torí pé yóò ba àwẹ̀ rẹ̀ jẹ́ ṣùgbọ́n kó fi ilẹ̀ òun ló fi ń dáa jù. ó ní fayata'ayyanu hamlu qawlihi aftara al-hajim wal-mahjum ala al-majaz. so yá in tí ó wá jọ ọ̀nà yẹn ká ṣe ni pé ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó sọ pé aftara al-hajim wal-mahjum a sọ pé majaz ni pé wọ́n gbá lérò kò gba nǹkan yẹn kọ́ anábì sallallahu alaihi wasallam kò gbá lérò. wọ́n ní li hadhihi al-adilla as-sarifa liman lahu as-sarifatu lahu an ma'nahu al-haqiqi. so nítorí àwọn ẹ̀rí tó ń gbé kúrò lórí ìtumọ̀ rẹ̀ haqiqi nítorí pé majaz ni tàbárẹ̀rí tó lè gbé nǹkan kúrò lórí ìtumọ̀ rẹ̀. so a ní haqiqa a ní majaz. haqiqa wọn ni kí wọ́n sọ pé kárí lion ká pè ní lion so haqiqa nìyẹn. majaz ni kí wọ́n pè èèyàn tó jẹ́ akin kí wọ́n pè ní lion majaz náà so pẹ̀lú ẹ̀rí ẹni tó yẹ pé ọ̀lẹ ni kí wọ́n pè ní lion kò sẹ́rí ń bẹ̀ àyàfi tó wá fi ń ṣe dámù fún tọ̀hún lókun tó wá fi ń bó tọ̀hún lókun pé à kìnìún dé asadu dé tó yẹ kí wọ́n fi ń bó ni tó yẹ kí wọ́n fi ń bó yín náà so nísìnyí bá ti rí ẹ̀rí tí ó dájú tó ń ṣe sárfù nǹkan yìí kúrò lórí alhaqiqa pé aftara alhajim walmahjum yìí àwọn méjèèjì àwọn wọn ti já yìí kò rí so wọ́n túmọ̀ sí pé kí ni majazi náà kò kí ń ṣe haqiqa. so pẹ̀lú àwọn nǹkan mìíràn pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tí ó ti ṣíwájú náà tí a ti mú wa so pẹ̀lú eléyìí ibi ni mabhathu ààwẹ̀ ẹni tí ó bá ṣe hijama ṣáwẹ̀ rẹ̀ ó jà àbí kò ní já so ibi ni ó parí sí. a wá tẹ̀síwájú lórí nǹkan mi tí al-Shaykh Imam Ibn Ali al-Athari rahimahullah ta'ala tí wọ́n mú wa ilé tí ṣe al-qismu thani ìpín ẹlẹ́ẹ̀kejì náà àwọn tí ààwẹ̀ wọn tó máa ń bàjẹ́ àwọn tí pààwẹ̀ wọn tó bá bàjẹ́ so yujibu al-qada' wal-kaffara so táwọn tí wọ́n bá bàjẹ́ in tí wọ́n ṣe òun ni pé wọ́n á san ààwẹ̀ yẹn padà wọ́n á sì tún san ìtanràn wọ́n á san ààwẹ̀ padà wọ́n á tún san ìtanràn òun náà lẹ́nu tó bá jáwẹ̀ rẹ̀ pẹ̀lú al-jima' ní ọ̀sán Ramadan tó bá bá obìnrin rẹ̀ lájọṣepọ̀ ní ọ̀sán ààwẹ̀. wallahu ta'ala a'la wa a'lam. subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.